olórí oko ìpínlẹ̀ Ondo ọlọ́lá jùlọ gómìnà Lucky Orímiṣàn Ayédàtiwa ó mà ti tú àṣírí ńlá bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ó ṣe gbà á là kúrò lọ́wọ́ ẹ̀sín àti àbùkù àti ìtìjú ńlá àti ìyọnípò tó sì jẹ́ kó di mọ̀ wípé títí ayé inú yóò máa dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bákan náà ìní gómìnà ni ó ti fèsì sí awuyewuye tó gba ìgboro wípé ó ti ń múra sáà kejì láì tiẹ̀ tí ì lo ọdún kan pé lórí àlééfà tí gómìnà Ayédàtiwa sì ti jẹ́ kó di mọ̀ wípé kò sóòótọ́ nínú ọ̀rọ̀ náà rárá o, òun ò tí ì kéde fún ẹnikẹ́ni tàbí bá ẹnikẹ́ni sọ pé bóyá òun yóò ṣe sáà kejì lẹ́yìn tí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ondo míì tí yóò wáyé. Ẹ rántí pé igbákejì gómìnà tẹ́lẹ̀ gómìnà àná ní ìpínlẹ̀ Ondo tó di olóògbé lọ́dún bíi méjì sẹ́yìn ìyẹn olóògbé Olúwarótìmí Akérédolú ó ní gómìnà Lucky Ayédàtiwa tó sì jẹ́ pé ikú òjijì Akérédolú ni ló sọ Ayédàtiwa di gómìnà ìpínlẹ̀ Ondo. Ṣá o, látìgbà tí Ayédàtiwa tí ó ti wà nípò gbákejì ní oríṣiríṣi ogun ló ti ń dìde sí i nítorí pé lásìkò tí Akérédolú ọ̀gá ẹ̀ ṣàìsàn ní àwọn aṣòfin náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbógun tì í láti yọ kúrò nípò, ṣùgbọ́n tí orí kò yọ lẹ́yìn tó sì tún padà di gómìnà nínú àwọn nǹkan tó bẹ̀rẹ̀ sí ní máa gbógun tì í lórí pé kò tí ì bẹ̀rẹ̀ sáà ẹ̀ tó ti ń lé sáà ọdún kejì ìyẹn sáà kejì láti ṣe, tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ó jẹ́ kí awuyewuye pọ̀ lágbo òṣèlú ìpínlẹ̀ Ondo. Ṣá o, lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá yìí èyí tí í ṣe ọjọ́ kẹfà nínú oṣù kẹta ọdún 2026 ní on the 6th of March 2026 ìní gómìnà Lucky Ayédàtiwa ló bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ilé ìjọba lórí ọlọ́kọ̀-ò-jọ̀kan ogun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀. Níbẹ̀ ló sì ti tú àṣírí nǹkan tí Tinubu ṣe fún un tóun ò lè gbàgbé láéláé àti bí ó ṣe kó òun yọ tó dóòlà òun kúrò lọ́wọ́ ẹ̀sín àbùkù àti ìyọnípò. Ayédàtiwa jẹ́ kó di mọ̀ pé lásìkò tí Akérédolú tó ń ṣàìsàn ó ní gbogbo àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo pátápátá tí wọ́n jẹ́ 26 Ondo State House of Assembly members ni wọ́n ti buwọ́lù wípé wọ́n gbọ́dọ̀ yọ òun kúrò ní ipò tó sì ní ó ti dájú wípé wọn yóò yọ òun kúrò nípò, ṣùgbọ́n ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló dá sí ọ̀rọ̀ náà tó pe gbogbo wọn tó sì pàṣẹ pé wọn gbọ́dọ̀ yọ òun. Ó ní eléyìí ló máa kó òun yọ tó sì ní títí ayé nínú òun ò ní gbàgbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Kódà bàbá náà ó tó wá jẹ́ kó di mímọ̀ wípé títí tí Akérédolú fi kú láàrin àwọn méjèèjì gúnrégé. Kódà ó ní lọ́jọ́ tí Akérédolú yan òun gẹ́gẹ́ bí igbákejì ó kéde lójú gbogbo ayé pé lọ́jọ́ kan òun yóò padà gòkè àgbà tóun yóò di gómìnà ìpínlẹ̀ Ondo èyí tó ló ti padà wá sí ìmúṣẹ lásìkò yìí.